ní àti bíjọ́ mélòó kan sẹ́yìn a rí àwọn ìsọwọ́jà president America lórílẹ̀‐èdè Nàìjíríà tí sáà ń dàrú ẹ mọ̀ pé òun tiẹ̀ mọ̀ dàrú ni máà ní ẹlẹ́nu funfun yẹn nǹkan da gbogbo ẹ̀rú lọ ni kò kí ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn olùfisùn tí wọ́n dá àwọn aṣẹ́ yẹn wò gbogbo yín lẹ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n dáadáa àwọn ará bí ló lọ fi sùn ṣùgbọ́n lára àwọn mistake tí wọ́n ṣe níbi àfisùn wọn òun ni wípé wọ́n ní tí èèyàn bá sunkún èèyàn máa ríran mo ti ṣe láìmọye ìgbà lórí ìkànnì yìí àwa ò ní fi bákàbọ̀ kan nú àdẹ̀ ní parọ́ fáwọn èèyàn ṣé ẹ rí n tó ṣẹlẹ̀ yẹn títọ́ fún capitalize lórí pé Christian náà ń pa kì í ṣe Christian nìkan ni àwọn agbésùnmọ̀mí ń pa ní Nàìjíríà wọ́n ń pa mùsùlùmí náà ó kàn jẹ́ pé torí state méjì tó wà ní North Central tí wọ́n dìrọ̀ mọ́ ló ti lágbára jù kéde state méjèèjì yẹn Plateau àti Benue ìlú Kristẹni ni wọ́n gbogbo ìlú Nasarawa yẹn ìlú Kristẹni ni bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ rántí pé Maiduguri Christian Muslim ní state yẹn náà wọn àdá yọ Muslim sọ́tọ̀ ńbẹ̀ wọ́n sun gbogbo ilé gbogbo mọ́sálásí mọ́sálásí ti bá kínní yìí lọ tó pé nígbà kan ó dé stage kan kò fẹ́ yí anybody mọ́ pé ṣe bí Christian láàrọ̀ pa àwọn pípé ìbájà àmọ́ tó ti yí sórí Muslim but n tó fà á tí ò jẹ́ kí èmi tí wọ́n á rí àwọn tó ṣàfihàn yẹn bá wí jù ni wípé tó bá jẹ́ pé wọ́n rìpọ́ọ̀tì ẹ̀ bíi rìpọ́ọ̀tù wípé ẹ̀yàmẹ̀yà ní ìṣẹ̀lẹ̀ ní Trump wọn yarí báyẹn kò bá dáa but Trump náà alábòsí èèyàn ni alábòsí gbáà ẹni tó rere òpé nínú ọpọlọ ni ṣé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kó náà máa jà sí torí tiẹ̀ náà bá pé ṣẹ́sìn ló yẹ kó jà sí nígbà tó pé àìsàn kan náà níjọ́ ń ṣe Fúlàní àti Trump aláìsàn kan náà làwọn méjèèjì tó clear tó wà glaring aláìsàn kan náà ni wọ́n tí wọ́n bá ṣe aláìsàn kan náà kí ni mú Trump à ń sọ̀rọ̀ pa àwọn kan pa Christian òun náà yarí pé òun náà fẹ́ wá pa Muslim kí ni nínú gbogbo ẹ̀ àìpérí kan náà ni wọ́n àwọn àtàwọn alálìkàídà àwọn oníṣòwò àwọn tí ṣòkòtò wọn ìbalẹ̀ yẹn pẹ̀lú Trump the same way wọ́n ti jọ ń ronú the same way. mo fẹ́ kẹ́yìn èèyàn akẹ́lẹ̀ jókòó kẹ́ gbọ́rọ̀ ẹnu mi dáadáa kì í ṣe issue Christianity Muslim ní da Nàìjíríà rú agenda Fúlàní yàtọ̀ sí gbogbo tó ìsọ yẹn pátápátá nítorí pé èyàn ò dá wọn mọ̀ ní Fúlàní tẹ̀ ń wò yẹn wọ́n ní population Christian ju Muslim lọ láwọn state kan ní Fúlàní ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Plateau tẹ̀ ń wò yìí ló jẹ́ ilẹ̀ Fúlàní èèyàn Fúlàní pọ̀ ń bẹ̀ tọ́jú Christian ní Plateau àṣírí bẹ́ẹ̀ tí wọ́n kẹ́ ẹ̀ mọ̀ lẹ́nu nìyẹn tí Fúlàní ò dẹ̀ gbógun wọn bẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé èèyàn àwọn làwọn tó wà níbà yìí Christian ni wọ́n àdọ́dọ̀ wọn tó jẹ́ Christian nínú ìran tí ò ní Christian rárá ní ìran Haúsá tẹ̀ ń wòye ò ní Christian pure Muslim ni wọ́n because wọ́n ti ń ṣe Islam kó tó di pé Usman Dan Fodio wá da ìrìn àjò àwọn Haúsá rú torí kìí ṣe pé wá tún ṣe wá dàrú ni ó bà yé àwọn Haúsá ó bà yé ìran yẹn jẹ́ so Usman Dan Fodio kò mọ peace wá fún wọn ní north ó kàn bà ìrìn àjò ọjọ́ ọ̀la Haúsá ó kàn bàjẹ́ Haúsá ò dé Christianity ẹ lọ gbé dáadáa ẹ tún bá mọ̀ wọ́n ibẹ̀ dábí àwa sí àwa dẹ̀ gbé pẹ̀lú wọn dáadáa no Christian nínú Fúlàní ní Christian dáadáa tó pọ̀ àìmọye Fúlàní tó jẹ́ pásítọ̀ ẹ̀ẹ́dẹ̀ lè rí Haúsá tó jẹ́ pásítọ̀
ẹ lọ wàá rí wọn dáadáa èmi ò tí ì rí ó wálé tí mo bá báyìí mọ́ mi gbọ́ rí pé Haúsá yìí Christian ni. Dogara tẹ́ wọ́n yẹn Dogara ẹ lọ́wọ́ Dogara dáadáa Yakubu Dogara Fúlàní ni Christian ni wọ́n pọ̀ báyẹn tí wọ́n níye tó jẹ́ Christian ní Fúlàní bọ́ ẹ lè rí Haúsá tó jẹ́ Christian ó hard láti rí so àwọn Fúlàní mara wọn ìyẹn bẹ́ẹ̀ yẹn kí wá ṣe bẹ́ẹ̀ yẹn mò ń lọ lọ́rọ̀ ṣẹ̀ríà ló ṣẹ̀ríà tó bá jò ní Trump fẹ́ jàlé lórí pé báwo la ṣe lè máa lo òfin ṣẹ̀ríà títọ́ bá ti gbé síwájú mi ló tó tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n tí ò jẹ́ trust America ẹ jẹ́ sọ fún yín lẹ́nìí tí ò jẹ́ trust wọn especially Trump òun ni kéèsì Abiola nígbà tí wọ́n fẹ́ ja Abiola lógun sẹ́yìn pé Muslim ni wọ́n sẹ́yìn pé Muslim náà ni Abiola èkì Abiola ṣé wọn ò já lógun akéésì Amẹ́ríkà yìí títí kó wá rescue wa Amẹ́ríkà down kí wá ni wọ́n wá ń fà lẹ́nu tí wọ́n ń padà tó lẹ́nu jẹ́ trust wọn pé tí ò bá ní nǹkan táwọn náà fẹ́ ṣe ní kọ́lọ́fín pẹ̀lú orílẹ̀-èdè yìí kò yẹ kí Trump máa pariwo kọ́ máa yọ gẹ̀gẹ̀ lọ́rùn tí ń yọ yẹn tó lẹ́nu jẹ́ trust ẹ̀ bọ́ àwọn èèyàn wọn bíbà á títí máa ń gọ nǹkan títí máa ń jurálẹ̀ fún àwọn foreign kìíní mi ò kó gbogbo ariwo tí Trump ń pa mi ò kó jẹ́ because kò ní help tó fẹ́ ṣe fún Yorùbá mi ò kó jẹ́ tí ó bá sá dojú ogun rẹ̀kọ́dù Nàìjíríà ilẹ̀ Haúsá ni kó gbé lọ kó má gbé wá sọ́dọ̀ tí wọ́n ń bí àwọn tó bá dẹ̀ jẹ́ Muslim alákatakítí ẹ̀sìn tó wà láàrin wa irú àwọn ògbó Ìlọrin tí wọ́n mú Tani Olohun ní bí ọdún méjì sẹ́yìn àwọn náà ó lè kó ọmọ ó lè rán àwọn múríkì nǹkankan àwọn máa tí máa rán mú pé ara Àbújá Arabic àbí wọn gbórúkọ rẹ̀ àwọn tó kò tó fèrè wọ́n lè kó gbogbo wọn kọ́kọ́ mọ́nà ilẹ̀ Haúsá kan lọ́ máa jọ fa wàhálà wọn àwọn Al-Qaeda tó wà nínú agbágbà náà fẹ́ fèsì ká lọ fèsì wọn ká má délé Yorùbá torí pé ìyẹn máa ń pé gbọ́n ni yòó kí ń pé gọ̀ kéèsì kan ṣẹlẹ̀ tá a pé bàbá Bọ́lá Ahmed Tinubu ṣàkíyèsí nígbà yẹn gbogbo wàhálà yìí ò ní dé level tó dé bàbá ẹ máa gbàdúrà kẹsì máa ṣọ́ra ìjọba yìí ogun ló gbé dání gbogbo tó gbé dání àṣọ ogun ni tọ́lọ́n bá ní ọdún mẹ́rin yìí kẹrin ṣe láṣeyọjú ẹlẹ́dàá yín bẹ lẹ́yìn yín nìyẹn torí tí mo wó iwájú yín ó tíìkì ìjọba ẹ̀mẹ́jọ panọ́tà ń jẹ ó tíìkì bàjẹ́bàjẹ́ kò sí nǹkan tó rọrùn ẹ̀yin fún ara yín ò pé ìrọ̀rùn ogun lẹ́ ń pè kì í ṣe Nàìjíríà lèyàn máa ń ṣe gbogbo orú wàhálà tẹ́ láàgùn tẹ́ ẹ̀rọ oorun sùn lé lórí ẹ̀rọ nípa ayé ò padà da yín lẹ́bi ni kì í ṣe ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá lẹ ti lè ṣe tó wù yìí ṣe rí ibi tẹ́ ẹ wá yẹn ṣẹ́yìn náà ni gbogbo ṣe yanjú lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe ń fà lọ́tún ní yan lọ́sì bó ṣe rí nu ẹnìkan ò lè rí Nàìjíríà ṣe torí tẹ́rítírì bìrìtìkó ni àwọn bìrìtìkó ló mọ bí tá sẹ́ẹ̀tì ẹ̀ sí gbèsè sẹ́ńtà àwọn ní Nàìjíríà tẹ́ ẹ bá lẹ́ẹ̀ ní gbọ́ ẹ̀ nígbà ẹ̀yìn ni wọ́n fojú yín rí mọ̀ bú màá play fídíò ọmọ Haúsá kan tó sọ̀rọ̀ ń pàṣẹ ìjọba yín gbogbo wàhálà tẹ̀ ń rìn ẹ kàn ń fa gidi ní oko tí ò lé ní tó bá jẹ́ pé ẹ ráwọn èèyàn gidi bá yín sọ̀rọ̀ ó yẹ kẹjọ ń da wàláì tẹ́ bá ti parí tẹ́lẹ̀ yìí tàbí kẹ́ pé ilẹ̀ Yorùbá jókòó pé bó láti fẹ́ rìn àjò wa kẹ́ ẹ tú ìrẹ́ mẹ́rẹ̀ẹ́ta lẹ́kùn káàkùn ọba tiẹ̀ lọ ẹ tú yíbò lẹ̀ a ti ṣe fídíò tí Kashmir tí wàá ti sọ̀rọ̀ lórí ìtọ́fẹ́ fi ojú yíbò rí ẹ̀yin fúnra wọn dẹ̀ mọ̀ pé wọn ò ní fún yíbò ní Nàìjíríà rúdù láéláé iṣẹ́ British rẹ ni wọn à ní ẹ́fà fún wọn rúdù láyé torí ẹ̀ ló dé kí n máa pè yín nínú gbogbo
gbogbo history làwa náà ní lọ́wọ́, gbogbo ìrìn àjò ló wà lọ́wọ́ wa, ọgbọ́n wo la lè dá, ìrìn àjò wo la lè rìn tílẹ̀ Yorùbá ó fi dá dúró, tí gbogbo wa lábí Trump ṣe ń ka tí ń yọ gbogbo lọ́rùn yìí tí ò ní yé máa ha sírò àwa báyìí táwọn ó dàdó táwọn ọba tí wọn lọ. Trump ariwo tí ń pa Fúlàní ló yẹ kó wá bá wa lé kúrò lórí ilẹ̀ wa ń bí, ká fún un ní history ìgbà tí Fúlàní dé àti ìṣòro tá a ti face láti over 200-300 years tí Fúlàní ti dọ́dọ̀ wa. ṣùgbọ́n gbogbo yíyan ní sọ̀rọ̀ ẹ̀ dákẹ́. àwọn tí bẹ́ẹ̀ lọ́wọ́ rìpọ́ọ̀tù fún Trump ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ. ìjà Christian Muslim náà pé ìjà yẹn bẹ̀ kọjá bẹ́ẹ̀. ìjà yẹn kọjá Christian Muslim. ìjà tó wà nílẹ̀ yìí tó le kankan táwọn ojú rẹ̀ yìí ìjà ìyàmẹ̀yà pọ́nbélé gbáà ni. ẹ bá wa lé àwọn pípọ̀ kúrò lórí ilẹ̀ wa, tẹ bá fẹ́ kí Nàìjíríà ọmọ ọ̀bẹ jẹ́ kí Fúlàní kúrò lára wa kí wọ́n wálẹ̀ ẹ̀bùnmí ìgbà. tọ́ bá wà mọ̀ pé àwọn ò ní gbà ẹ jẹ́ káwa tá ìsara wọn ká kú ò, kọ́ jẹ́ kí Ìgbò máa lọ, kọ́ jẹ́ kí Yorùbá ọmọ bá ti wọn lọ, kí wọ́n fi Fúlàní àtàwọn sálẹ̀ kó jọ ọmọ náà wọn. Gàmbàrí bá pa Fúlàní kò lẹ́jọ́ nú. nígbà ń bá yín sọ nìyẹn, ẹ̀yin lẹ́ ń jẹ́ kí gbogbo àwọn wàhálà wọ̀nyí kó máa dìde sí yín gbogbo gbà. ẹ tú Yorùbá lẹ̀, ẹ jẹ́ kí Yorùbá máa lọ. ẹ̀yin fi tipátipá ṣe ìjọba pẹ̀lú àwọn tó rí wọn ò pé. ẹgbọ́n tí lébì yìí sọ níbi tí Ṣeun Ọ̀kínbálóyè ti ṣe interview fún ẹgbọ́n tó máa wúṣà ìsọ. ìyẹn gbọ́n jáde kọ́ gbọ́n. Are you still in the APC? Yes, I am. But I'm in APC. In Hausa, they say APC Tagumi. What does that mean? Watch and see. You're one of those who helped, in your little way, helped to form the APC. Yes. But the last 8 years of Buhari, 2 years of Bola Tinubu, 10 years in total, are you proud of what you helped to form? No, I'm not. Are you disappointed with the Tinubu government's performance? A little bit. I am. Truly, I am. Have you given up on APC? I'm just highly disappointed. Very disappointed. I actually thought that, there are some places I can't go to. During Buhari's time, second tenure, they broke my windscreen. Because they said, oh, you promised us, now you're enjoying your inside car. Before, when you go to traffic lights, you see them begging, using their hands like this. Now they will knock on your window. Now they will snatch whatever it is that you have. So even if you think, oh, it doesn't affect me, it's coming. I am afraid of the storm that is coming. There's a storm. Oh yeah, there's a storm that is coming. People and it could consume the APC. People will think that, it's the north. The north, they don't go to school. There's insecurity. If it blows up in the north, Nigeria is gone. So we have to fix it. So APC is a difficult name to bear, a difficult party name, a title to bear in public now. Is that dangerous? Yes, it is. Let me tell you, there was a reconciliation meeting we had at Women's Center for FCT APC members. I swear to God, I only saw one APC cap. People went there as APC people, but they did not go there for the government. They went there for the reconciliation so that they can see how relevant they can be. People are even scared. A lady called me last week. She said we need to start a support group to go to start campaign for 2027. I said, so what do you want us to do? We should call women. I said, call women. You want to call women with me? I said, don't call me. What do you want me to tell them? I've already used my goodwill. I've already said, what I'm supposed to say. What do you want me to go and tell them now? So that they will eat me and you. I said, no, go. I'm not doing. Are you giving up on the chances of young people in politics and possible the development of this country? You see, we young people were worse in Nigeria. We're worse. We're not even ready. We're not ready. I have a program called Ario 100% Focus. We have an event tomorrow in Kaduna. And when I read the comments when we posted to invite people, and they were like, oh, so what are we getting? We want to see how on our own little way we can address some of the situations that are happening in the north. For example, if we have people that are good in sports, we identify agents, we get them to assess them, and maybe they can
get them jobs outside, get them clubs outside, things like that. Because really what is happening in the north is illiteracy, insecurity, and lack of empowerment, or anything to do. And we can't always wait for the government to hand us everything that we need. We have to make initiatives to be able to at least develop ourselves, add value to ourselves, and at least escape this economic slavery, or whatever mindset we have. So I really am not too sure about young people in Nigeria. I don't think they're ready. I don't think they really understand the gravity of what is coming, because this elderly people, they're still there. As a northerner, what is the North saying about Tinubu? Honestly, I don't have good reviews. It's really bad. It's really bad. Do you think the North will vote for Tinubu? Maybe 30% or less. Or less. It's going to be worse than the last election, 2023? Oh yeah, it's going to be. It's going to be. What do you think the chances of Tinubu winning this election on a scale of 1 to 10? It is going to be the toughest battle that he will ever see. Yeah, it's going to be the toughest. In 2027, there has been the agitation that power remains in the South. Do you buy that sentiment? I don't buy the idea of power North, power South. I believe the best person should lead. Even if you cause rancor, national rancor, to say the Southern man is just Buhari run for 8 years, the Southern man is there only for 4 years. If Obi can lead Nigeria and make Nigeria better and turn Nigeria better than Dubai, I'll support him. But the thing is now, let me tell you, each and every one of us are too scared now of supporting people, because we've done it before. We had this hope that, this person is better, once this person comes in, he's going to change things, and it didn't work out that way. So what is in the mind of a person is in the mind of a person. So I don't really, Nigeria is a very complex society where we've already been divided across regions, across religion, across tribes and stuff. So everybody wants a piece of that cake. So I believe that Nigeria should be allowed. Nigeria should be governed by somebody that is capable, that is competent. But a lot of people had high hopes about the capacity of Bola Tinubu. Yes. What do you think went amiss? I really don't know. Is it the people around him? I really don't know, because I'm not within I won't be able to tell. But I actually hoped for something different than what I'm seeing. But I honestly don't know what went wrong. I think maybe it's the people he has around him. Or you imagine that the country is worse now? Yes, it is. Have you given up? Almost. What do you think can be done to revive your hope? Do we even have it anymore? We need selflessness. We need to put Nigeria first. That is the most important thing. When you put Nigeria first, then not you. Most people go there because they feel like, okay, this is the new venture that I will make money. And I feel like that is what is giving us all this backwardness. So I feel like if we put Nigeria first, and we have, for example, America, no matter how bad Trump is, there are some things that he would not do, even if he thinks he's the most powerful person. Our system is so bad that even if you have good intentions and you get there, it will never work. So anybody that leaves, people are saying Goodluck was better than Buhari. People are saying Buhari is better than Tinubu. That is how it will keep going if we do not fix the system. So it's about the system. It's not even about the people. If the system works, the system will deal with the person. So I think we need to fix that, and we need to put Nigeria first. ṣé ẹ máa gbọ́ nǹkan tó ọmọ yẹn sọ ṣe gbọ́ bí ètò ìjọba gbé ìṣẹ́ṣẹ́ ètò ìjọba bára ṣe ni wọ́n lé Haúsá èrò wọn àti ìgbàgbọ́ wọn lórí yín ṣùgbọ́n lẹ́yìn náà ń gbọ́ yìí èrò wọn àti ìgbàgbọ́ wọn lórí ìjọba yín
ó lẹ gbọ́ lẹ́nu ọmọ haúsá tán àwọn tó ṣe títí nìyẹn o báwa tá a dóyè náà ṣe ti ń gba ẹnìyẹn tá a dó tì í tó yẹ pé àdéhùn ọ̀tọ̀ níbi tá a rò pa àlọ́ ọ̀tọ̀ níbi tá a bára wa ọdún tí bọ̀ 2026 ọdún ogun ní tẹ́ sẹ́ẹ̀tì kalẹ̀ ẹ̀yin fún ara yín mọ̀ bóòlù ṣe fẹ́ work ìlú tí ò fararọ táwọn èrò jẹjẹ lájẹ yó tẹ́tù ti sẹ́ẹ̀tì gbèsè tí wọ́n máa san lórí wọn bá tẹ́ńkọ̀bọ̀ tó bá wà káńtì wọn ẹ ti sẹ́ẹ̀tì gbèsè kalẹ̀ tẹ́fọ̀bọ̀ yóò máa san ẹ̀yin gbowó lọ́wọ́ mẹ̀kúnnù ṣùgbọ́n kò sí kankan tẹ́ fún mẹ̀kúnnù padà kò sí kankan kò sábọ̀ kò sí ìwòsàn kò sí hospital ẹ lọ sí ìdí àràbà ẹ lọ wo federal hospital ẹ lọ sí UCH Ìbàdàn ẹ lọ sí Ifẹ̀ OAU teaching hospital Ilé Ifẹ̀ gbogbo àwọn schools wọ̀nyí wọn ò nítumọ̀ gbogbo àwọn hospital wọ̀nyí kò ní ìtumọ̀ wọn ò lè wo aláboyún kó fi yè kò sóògùn kò sí iléeṣẹ́ níbi tí corruption wa ti wọ́n wá burú dé ní hospital ni ẹ ti máa rí doctor tí ó máa direct yín pé ẹ máa gbé lọ sí hospital níbẹ̀ ní federal hospital wọ́n ti máa sọ fún mi pé ẹ gbé lọ private hospital tó pé àwọn náà ní tí wọ́n kọ́ síta àbí tọ́rọ ẹ̀wọ̀n kan ní tó ti ní iye percentage tí wọ́n jọ ṣíà ìwọ́n tó bá fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó yè gbogbo system táwọn ní kí wọ́n ní àǹfààní gan paráàlú jẹ lọ́wọ́ ìjọba tó wà rántí pé every láti from next year lọ abẹ̀rẹ̀ sí san gbèsè bẹ́ẹ̀ náà làwọn kan dé ní 2013 tó bẹ̀rẹ̀ sí ní ra náà mẹ́pà Nàìjíríà wọ́n ra kéèyàn ra iná Nàìjíríà yìí kéèyàn máa tà tó 200 million fáwọn èèyàn kan wọ́n tà tán àwọn tó gbaṣẹ́ wọn dé Ìkẹjà electric ó ní káwọn èèyàn kọ́kọ́ lọ máa wọ́n wá náà gbẹ̀dẹ̀ bá sọ gbèsè tẹ́ jẹ́ òun làwọn fi ọ́ ṣebí Nàìjíríà ni wọ́n jẹ ń gbèsè ṣebí NEPA wọ́n jẹ ń gbèsè kí ló kan tó ra NEPA tí ń béèrè pé káwọn tó jẹ gbèsè mú wá owó yẹn làwọn fi tún náà ṣe kẹ́lẹ́ máa irú sòrò tá à ń ti ń fèsì bọ̀ bàbá dè ní gbogbo ẹ̀ náà ní olójútùú yìí àti wọ́n gbowó àti wọ́n gbowó dòní iná yẹn ò stable dòní tá à ń sọ̀rọ̀ yìí iná bá ṣe ń ṣètò lọ́wọ́ ìwọ́lẹ̀ dédé bó lọ sí ẹ̀pẹ́ lábàá palẹ̀ mọ́ so kò sí nǹkan kan tó work àfi káwọn èèyàn máa mọ́ wá ká máa mọ́ wá ká máa mọ́ wá ká máa mọ́ wá ó lè jí kí ní àwọn èèyàn dùn mo lè sọ kí ní kan mo ní òun sí bá ṣe máa lo ná for 24 hours ká lò fún 5 days káwọn sọ pé iná tẹ̀ ń lò yìí tó bá ń gbọ́ ẹ fẹ́ máa gbádùn ẹ lọ iye báyìí lẹ́ẹ̀ máa san táwọn èèyàn bá gbọ́ etí wọn náà wọ́n rí pé ó wà ó ní advantage ju ká máa rí kó lọ but lé ní iná ọ̀ndà adẹ̀ sanwó increment bá gbogbo owó yẹn à ń san despite that náà iná ò sí àríná lò ẹ wá láwọn èèyàn ó dunnú pẹ̀lú ìjọba yín ìtí ń ṣẹlẹ̀ gángan nìyẹn ìtí ń ṣẹlẹ̀ nìyẹn tó bí náà pé àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ yín anywhere àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ yín ẹ mọ́jọ pa lọ́tẹ̀ ń jẹ àwọn èèyàn fẹ́ gbọ́ nígbà tó yẹ pé ìlẹ̀ dá gbogbo wàhálà ilẹ̀ Nàìjíríà ni èlò owó jáde níbi tí wàhálà wà tó sùn sí jẹjẹ rẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí nísìnyí báyìí ẹ tó ti blọọkì epo ẹni kìnnìkan mo ń lo gbogbo àwọn nǹkan tẹ máa ń dánwò pọ́lísì tó dáa ni bó ṣó wúlò fún Nàìjíríà at this period kò wúlò àwọn yìí máa lò against yín ni wọ́n máa lò against ìjọba yín kò yá wa o aṣáàtúmọ̀ àwọn pé níjọ́ kan ààbọ̀ nù ẹ̀ àbúta nínú yẹn bọ̀ orílẹ̀-èdè Yorùbá gbogbo ọmọ Yorùbá ò tẹ́ ẹ bá ń gbọ́ ètò yìí níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ orílẹ̀-èdè Yorùbá ni ẹ jẹ́ kó jẹ yín lógún o ẹ jẹ́ kó jẹ yín ní ogún gidi èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé mi.